ti di woro sí woro ní Fasiti Ifẹ o, àwọn akẹ́kọ̀ọ́ yarí mọ́ àwọn aláṣẹ lọ́wọ́. Àwọn akẹ́kọ̀ọ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásítì nílùú Ilé-Ifẹ̀ ti kéde pé àwọn yóò bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn láìpẹ́ lórí bí àwọn aláṣẹ fásitì náà ṣe kùnà láti fún wọn ní káàdì ìdánimọ̀ wọn. Wọ́n ṣèlérí pé kò sí akẹ́kọ̀ọ́ kankan tí yóò jókòó ṣèdánwò láìṣe pé gbogbo àwọn gba káàdì ìdánimọ̀ wọn. Ìròyìn gbọ́ pé àwọn akẹ́kọ̀ọ́ náà ti ń gbáradì fún ìfẹ̀hónúhàn eléyìí tí àwọn aṣáájú àwọn akẹ́kọ̀ọ́ náà yóò darí láti lè fòpin sí ohun tí wọ́n ń pè ní àìlákàkún látọ̀dọ̀ àwọn aláṣẹ. Wọ́n ṣàlàyé sínú àtẹ̀jáde kan pé fún odidi àkókò ìkẹ́kọ̀ọ́ ọlọ́dún kan làwọn ti wà láìní káàdì ìdánimọ̀ lẹ́yìn tí àwọn sì ti san gbogbo owó tó yẹ. Àmọ́ ṣá, àwọn aláṣẹ fásitì náà ti fòfin de àwọn oníròyìn báyìí. Wọ́n ní wọn kò gbọ́dọ̀ jẹ́ kí àwọn aráàlú mọ nǹkan kan tó ń ṣẹlẹ̀ nínú ọgbà iléèwé náà.